Kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí Sanyeri tí gbogbo wa mọ̀ sí Ọláníyì Àfọ̀njá? Mo lérò pé gbogbo yín ṣe àkíyèsí wípé Sanyeri, tẹ́ bá wo àwọn fíìmù Yorùbá tí wọ́n ṣẹ̀ ń ṣe báyìí, ẹ máa kíyèsí wípé Sanyeri kò kí ń kópa nínú àwọn fíìmù tí wọ́n ṣẹ̀ ń ṣe báyìí. Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí Ọláníyì Àfọ̀njá tí gbogbo wa mọ̀ sí Sanyeri? Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí o? A ṣáà ń gbàdúrà kó má jẹ́ nǹkan aburú ló ń ṣẹlẹ̀ sí Sanyeri ní báyìí torí pé kò kí ń kópa nínú gbogbo àwọn fíìmù Yorùbá tí wọ́n ṣẹ̀ ń ṣe báyìí o. Ṣùgbọ́n ó dàbí pé a ti rí ìdí kan pàtó tí kò jẹ́ kí Sanyeri kó máa kópa nínú àwọn fíìmù tí wọ́n ṣẹ̀ ń ṣe báyìí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ mọ ìdí tí Sanyeri kò fi kí ń kópa nínú àwọn fíìmù Yorùbá tí wọ́n ń ṣe báyìí, ẹ máa bá wa ká lọ. Ẹ má kúrò lórí ètò yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé ìwòyí níbikíbi tí ẹ bá ti wò wá, nílé lóko lẹ́yìn odi. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ lénìí wípé Sanyeri tí gbogbo wa mọ̀ sí Ọláníyì Àfọ̀njá kò kí ń kópa nínú àwọn eré tí wọ́n ṣẹ̀ ń ṣe ní ọdún 2024, kò tí ì kópa nínú eré kankan o. Interview tí Kọ́lá Olóòtú tí ó ṣe fún Sanyeri, ó fi ń jẹ́ ká mọ̀ wípé kì í ṣe gbogbo eré ni wọ́n lè pèèyàn sí tí èèyàn ó máa dáhùn o. Ó ní ó yẹ kí oníkálukú kó máa mọ ìwọ̀n ara rẹ̀, kó máa mọ gbà tí ó yẹ kó ṣiṣẹ́ àti gbà tí kò yẹ kó ṣiṣẹ́. Sanyeri ó tún fi ń yé wa wípé nínú interview ọ̀hún, ó ní wípé láti gẹ́ẹ̀tì orúkọ, kí wọ́n mọ̀ ẹ́ kí o jẹ́ ìlúmọ̀ọ́ká, ó ní ó easy gidi gan ni. Ó ní ṣùgbọ́n láti maintain orúkọ yẹn, ó ní òun ló le jù nínú ayé tí a wà yìí. Ó ní àti da celebrity, ó ní nǹkan kékeré ni. Ó ní ṣùgbọ́n láti maintain láti máa jẹ́ celebrity, ó ní òun gangan ní iṣẹ́. Sanyeri ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní tó bá ní pé gbogbo fíìmù ló fẹ́ máa bá àwọn èèyàn ṣe, ó ní pé kò máa bá wọn ṣe lọ. Ó ní ṣùgbọ́n tí orúkọ rẹ̀ bá bàjẹ́ tán, ó ní gbogbo wọn ló máa sá lọ, gbogbo àwọn producer wọ̀nyẹn gbogbo wọn ló máa sá lọ. Ìdí tí Sanyeri kò kí fi ń kópa nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù Yorùbá tí wọ́n ṣẹ̀ ń ṣe báyìí nìyí o. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ìròyìn tí ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ ire.